Esimiasio. Ana na iko asho prabi. Asokafo meka Ye no mudia se buto meka meka Ahumia ube meka Ateni gbaku hinaku wo hene Minenya di nenya kwa minenya kwa sini jankwe Minenya di nenya atakwa ame Missy di Bentley akotia Missy di Otutu Bentley Thank you Missy
de Papa Kweku Lebi. Messi de Eja Kofi Abiakra. Mi wúlò de Ebusapani Captain retired Kweku Lebi. Mi wúlò de Eja Kwesi Ranten. Mi wúlò de Ebusapani Yao ní Eku. Eja le tu ọba tẹrẹ ni yẹ ebe bu àmọ ọdà apáìtẹ mi bẹ ti adesipẹ anu sẹ adesihiri mi yẹ kí tẹtẹ ìyẹn tó ní kẹkẹ ẹja sẹ mọtiri ni ẹnyànjẹ ahẹ alẹtẹ ọdẹsùtẹ mi sua mi yẹ ọlẹ nàmọ abẹwò mi ẹ nà ẹ si ẹkẹ ẹja mi tẹ kọrọ kà wọn. Mina nyadi benya kwa mina kwa sijengwe. Mina nyadi benya atapa mi. Mi wúlò ní captain retired Kweku Lebi Ebusapani. Mi wúlò ní Kwesi Ranten. Mi wúlò ní Yahinaku Ebusapani. Ẹjẹ na tẹrẹ mi sẹ́mi ẹni bẹ̀rẹ̀ bu àmọ̀dá pàǹtẹ̀ ní bẹ̀rẹ̀ tí adéṣe ano sẹ́ adéṣe hini. Mi yẹ kí tẹ̀tẹ̀ mi yẹ ní ẹja kàásì sẹ́ wọ́n tiri ní ẹ̀yà nkyẹ àtẹ̀rẹ̀ ní ahẹ́ àtẹ̀rẹ̀ ní alẹ́tẹ̀ ọ̀dẹ̀ sùtẹ̀ mi yẹ ọ̀lẹ́ nàmọ̀ abẹ́wò sẹ́ mi yẹ ní ẹ̀yà ẹ̀sìn ẹ̀kẹ́ ẹ̀dá mi tẹ̀ kọ́ tàwọn. So proud of mine. I know what's on the mind. As well as one parent at the moment. What's on the mind at the moment? I can't even. I can't do it. That's a bench man. Jump Isaac. I'm